èèyàn agbẹnusọ àwọn afẹ̀míṣòfò mọ̀ pariwo sórí ẹ̀rọ ayélujára ó ní ó fẹ́ ṣekú pa òun o ó ní kódà òun wà lára àwọn Boko Haram figure tí wọ́n fẹ́ ṣekú pa o. ẹ̀yin èèyàn Gúnmi pariwo síta o ẹ̀yin èèyàn bó lọ̀rọ̀ gan ṣe jẹ́ wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n yànnà náà ẹ wá nǹkan fìdílé ẹ máa pín fọ́nrán yìí o ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá a bá tún ṣe mú fọ́nrán wá lóòrèkóòrè sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà àdéhùn wa là ń múṣẹ lórí ètò wa pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ́yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fi etí ara yín gbọ́ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. ẹ̀yin èèyàn ìròyìn kan mọ̀ ló mọ̀ jáde sórí ẹ̀rọ ayélujára níbi tá a ti rí Ṣèyíkì Gúnmi tó ti pariwo síta o wípé wọ́n ti ń lépa ẹ̀mí òun o kódà ìporúkọ ti wà nínú àwọn Boko Haram figure tí ní àwọn fẹ́ gbẹ̀mí ẹ̀. ọ̀rọ̀ mọ̀ ló mọ̀ gborí ẹ̀rọ ayélujára kankan níbi tí Gúnmi ìyẹn agbẹnusọ àwọn Fúlàní bandits tó ti ń bá àwọn ìgbìmọ̀ ẹ̀ sọ̀rọ̀ látàrí pé wọ́n mọ̀ ń lépa ẹ̀mí òun torí wọ́n sọ pé òun jẹ́ agbẹnusọ fún àwọn Fúlàní bandits ní Ṣèyíkì Gúnmi bá mọ̀ tó tẹnu bọ̀rọ̀ ìyẹn agbẹnusọ àwọn afẹ̀míṣòfò yìí ó ní ọ̀kan gbòógì nínú àwọn ọ̀gá ológun ìyẹn tó ń fi orúkọ bò láṣìírí ó ní ló pé òun lórí ẹ̀rọ ayélujára láti Àbújá pé orúkọ náà ti wà lára àwọn tí wọ́n ní wọ́n gba ẹ̀mí ẹ̀ o látàrí pé òun jẹ́ agbẹnusọ pàápàá jùlọ òun jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn afẹ̀míṣòfò tí ń yọ àwọn èèyàn lẹ́nu tí ń wọlé ìjọsìn tó ń gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn tí ń gba àwọn èèyàn wọgbó tí ń gbowó ribiribi. ó ní kódà ẹnu òun tún tẹ̀síwájú látàrí bó ṣe ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ fún un pé nínú àwọn security meeting kan tí wọ́n ṣe ó ní bẹ́ẹ̀ ni wọ́n ti dárúkọ òun torí pé òun jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn afẹ̀míṣòfò tó ń hùwà búburú tó ń yọ orílẹ̀-èdè Nàìjíríà láàmú pé kódà àwọn ti fojú sí i lára o nígbà tó ń yànnàná ọ̀rọ̀ yìí fún àwọn ìgbìmọ̀ ẹ̀ ó ní ẹ mọ̀ wo Amẹ́ríkà tí wọ́n sọ pé àwọn wá yan àdó olóró ìyẹn sí àwọn afẹ̀míṣòfò lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní sáwọn go yìí ṣe terrorist sáwọn go ò níwà bàjẹ́ lọ́wọ́ láwọn gan níwà bàjẹ́ àwọn gan níwà ẹ̀dá ó ní sí Amẹ́ríkà gan fúnra ẹ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní gbogbo ẹ̀ ti dẹnu kọlẹ̀ ó ní kí wá láriwo Gúnmi tán pa pé Gúnmi lágbẹnusọ àwọn afẹ̀míṣòfò tó fi di pé wọ́n ń wá ẹ̀mí òun kiri láti pa. ó ní tẹ́ ẹ̀ bá sì gbàgbé nígbà tí ìpànìyàn tó ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí àwọn afẹ̀míṣòfò yìí bẹ́ẹ̀ ṣe ń wọlé ìjọsìn tẹ́ ń gbá àwọn èèyàn wọgbó tẹ́ ń gbowó ribiribi ó ní bẹ́ẹ̀ náà ni ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ń pariwo pé kìrìsìtẹ́nì ni wọ́n ń pa o ó ní ṣé kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa lórílẹ̀-èdè Nàìjíríà tọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tí Gúnmi tó fi sórí ẹ̀rọ ayélujára nìyẹn o látàrí pé ó mọ̀ pariwo mọ̀ ni wípé ṣé làwọn kan ń wẹ̀mí wọn o pé kódà wọ́n ti fi orúkọ sí ara àwọn tí wọ́n gbẹ̀mí ẹ̀ papọ̀ mọ́ àwọn afẹ̀míṣòfò tó ń wọlé ìjọsìn tẹ́ ń gbá àwọn èèyàn wọgbó tẹ́ ń dorílẹ̀-èdè Nàìjíríà láàmú ẹ̀yin èèyàn bó o lẹ̀ ṣe rí ọ̀rọ̀ yìí sí kílẹ̀ yín náà nílé èròǹgbà tẹ́ ẹ fẹ́ sọ ẹ jẹ́ ká gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ́ntì ẹ̀sán wa ibi tá a fi àdàgbẹ́ ètò ìsọlẹ̀ sílẹ̀ bó bá tó ṣe ń lọ àmọ́ mo wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá a bá tó ṣe mú fúnra wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o àní bọ́ sọ́wọ́ agbénidá ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.